ríran la rán mi wá o èmi kọ́ mo ránra mi ríran la rán mi wá o èmi kọ́ mo ránra mi o àṣẹ dọwọ́ ẹni tó rán mi níṣẹ́ àṣẹ dọwọ́ ẹni tó rán mi wá o gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí mo fẹ́ ká tẹ́tí ká gbọ́ dáadáa ohun tí wọ́n ti fi ta jàǹbá fún wa tá a dẹ̀ ní láti tètè bójútó tí Ifá bá wa sọ̀rọ̀ a kì í kà á sí odòjó tó bá ṣẹlẹ̀ tí àwọn onílẹ̀ bá ránṣẹ́ sí wa a kì í kà á sí odòjó tó gun bá dé òun ni gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí o nílẹ̀ Yorùbá pàápàá jùlọ nílùú Èkìtì lọ́wọ́lọ́wọ́ àti nìbàdàn mo ní kí n dúró díẹ̀ ní kí n tu owó jọ kí n lè fi ṣe ètùtù tó jáde nílẹ̀ Yorùbá nítorí pé mo mọ̀ pé ọba aládé wọn ò ní í ṣe tógun abẹ́fẹ́ pa wọ́n tán ìjọba wọn ò ní í gbégbésẹ̀ tí kú afẹ́fẹ́ pa àwọn ọmọ abẹ́ wọn tán gbogbo eléyìí tá a lè ṣe lóṣooṣù àwa ń ṣe kógun mọ́ jà wá kógun mọ́ jàlú kógun mọ́ jàlú àwọn ọmọ tí wọ́n tún jọmọ Yorùbá ohun tó yẹ kí àwọn náà bójútó wọn ò ní bójútó irú ọba tó kú àwọn ọba tó kú àwọn ọba tí wọ́n jí gbé ohun tó ṣẹlẹ̀ nìbàdàn àwọn ọmọléèwé tí wọ́n jí kó gbogbo ẹ̀ ni mo ti kì nínú Ifá fún ilẹ̀ káàárọ̀ oòjíire nínú ọdún yìí ṣùgbọ́n tá a bá ní kẹ́ ẹ ṣíà fídíò ẹ̀ ní ṣíà ẹ̀ tá a bá ní kẹ́ ẹ fi ránṣẹ́ sáwọn tó yẹ kẹ́ ẹ fi ránṣẹ́ sí ẹ̀ ní fi ránṣẹ́ sí wọn tá a bá ní òkè ó dà ẹ láìkì ẹ̀ bóyá wọ́n á lè bá wa pín káàkiri ẹ̀ ní láìkì ẹ̀ báwo ni ẹ ṣe fẹ́ kí àwọn mẹ́sẹ̀jì tí irúnmọlẹ̀ rán wa báwo lẹ ṣe fẹ́ kó gbéra kó dé ọ̀dọ̀ gbogbo wa gbogbo àwọn èèyàn irú ọba tó kú àwọn ọba méjì tí wọ́n pa yẹn kò yẹ kó pa wọ́n kì í ṣerú wọn ló yẹ kó kú ṣùgbọ́n ohun tó yẹ kó ṣe kí wọ́n má bàa kú aṣọ síta àwọn tí wọ́n bá ń wà lórí afẹ́fẹ́ lọ́jọ́ tí mo ń ṣe live video yẹn on the 6th January ni mo dá ìrètí ọ̀kànràn ni mo dẹ̀ ṣe máa ń da lọ́dọọdún nìyẹn pé lórí ilẹ̀ Yorùbá o èmi ni mo mọ̀ bí mo ṣe ń ṣètùtù ẹ̀ lọ́dọọdún náà nígbà tó gun Fúlàní pọ̀ tó fẹ́ wọlé Yorùbá mo mọ ètùtù tí mo lọ ṣe ìgbà mẹ́ta ni wọ́n ní ká ṣe ètùtù ìgbà mẹ́ta ni wọ́n ní ká bọ̀gún ọba kan àbí ìjòyè kan kò lè sọ pé òun fún mi ní 1 naira mo dẹ̀ ṣètùtù yẹn mo ṣe bó ṣe yẹ kí n ṣe ìwúre dẹ́gbà gbogbo nǹkan ogun yẹn dẹ̀ dáwọ́ dúró títí di àkókò tá a dáfá ọdún yìí tó tún sọ wípé ogun tá a ti fọwọ́ ẹ̀rọ síbì kan yẹn ó fẹ́ rú jáde lọ́jọ́ 5 pé ká tètè múra ká ṣe tutù mo polongo àwọn kan tún bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ mi ò mọ nǹkan tó ń tẹ̀ tó fi jẹ́ pé fídíò yẹn wọ́n fi kọ́ọ̀tì ẹ̀ lọ́jọ́ náà wípé kó má lè lọ nítorí pé àwọn ọ̀bàyéjẹ́ ni wọ́n àfìgbà tí mo padà tún try láti repost fídíò yẹn kí n upload ẹ̀ mo upload fídíò yẹn ọjọ́ 5 ló fi upload because bóyá spiritual problem tún ni torí pé wọn ò fẹ́ káwọn èèyàn gbọ́ màá play àwọn fídíò yẹn sí yín báyìí kẹ́ ẹ lè mọ̀ pé àwọn rúmọlẹ̀ wa wọn ò fìyà jẹ wá wọ́n ti sọ òótọ́ fún wa ó wá kù káwa fúnra wa ká gbọ́ ẹ jẹ́ kí n play
lára fídíò yẹn fún yín so ó máa lè yé yín. gbìyànjú Ifá ní kárúbọ nítorí ìbọn. Ifá ní kárúbọ nítorí ìbọn ṣe ń gbọ́. nílẹ̀ Káàárọ̀ Oòjíire kéèyàn méjì mẹ́ta mọ́ dúró báyìí kán mọ́ dẹ̀ ṣúùtì ẹnìkan àbí méjì láàrin wọn kán fẹ́ nìkan lẹ̀ kán ṣúùtì ẹnìkan àbí méjì kẹ́nìkan sá lọ kó mọ̀ jẹ́ pé òun ni ó pọ̀ nínú ọdún yìí. Ifá ní o ṣeun ṣeun awo ẹtúnṣe bá fún ẹtu. ṣé ẹ gbọ́ àti fáyẹn débi pé ìbọn máa pọ̀ ní pípa àyàn fídíò yẹn wà lórí YouTube báyìí o lórí Ọba Ẹ̀là mo kọ síbẹ̀ àkọlé ẹ̀ ní this is what will happen in Yoruba land Nigeria this year. A post ẹ̀ sórí Facebook àwọn kan lọ tẹ́tẹ́tẹ́tẹ́ mi ò mọ nǹkan tó ń tẹ̀ sí pé kó mọ̀ bá rìn jìnnà kó cut ó dẹ̀ cut now ó wà lórí YouTube ẹ sì lè lọ wò ó. A tẹ̀síwájú Ifá ní wọ́n máa yin ìbọn ogun tó máa pọ̀ jù lọ́dún yìí ni pé wọ́n ó rí àwọn méjì mẹ́ta wọ́n ó ṣúùtì méjì nínú ẹ̀ ṣé kì í ṣe bó ṣe ṣẹlẹ̀ sọ́ba àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn wọ́n pa kínní wọ́n dẹ̀ pa kejì ṣùgbọ́n wọn ò rí ìkẹta pa tẹ́ ẹ bá lọ wo fún fídíò yẹn ẹ máa rí wípé ọba yẹn ṣe ètùtù ni nítorí pé nínú ìtàn yẹn ẹni tó ṣètùtù níkú yẹn ò pa. ẹ gbéra kẹ́ ẹ lọ wò ó náà ká tún lọ sórí ìkejì ohun tí Ifá sọ lọ́jọ́ ọjọ́ náà. wọ́n ní gbogbo wa tá a bá lè ṣalátúnṣe ilẹ̀ Yorùbá ó ní ká máa ṣe ó láwọn èèyàn wa náà ní à ń bà á jẹ́ ó ní ṣùgbọ́n àwa tá a bá já látúnṣe ó ní ká máa ṣe ó ní bí wọ́n bá bàjẹ́ yẹn ibi wọ́n bá bàjẹ́ dé yẹn tá a bá túnṣe yóò dára ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. abẹ́rẹ́ kó mọ̀ jẹ́ pé àwọn èèyàn wa gangan ni wọ́n ò dúró gẹ́gẹ́ bí alátakò fún wa. wọ́n ní àwọn èèyàn wa ni wọ́n ò dúró bí alátakò. ẹ lọ wo fídíò yẹn ẹ wo full clip yẹn gbogbo ẹ máa yé eyín pátápátá pé àwọn kan ni ó ń bà á jẹ́ bí àwa kan ṣe ń túnṣe ṣùgbọ́n tá a bá túnṣe ó máa dáa ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. ṣùgbọ́n ta ló fẹ́ kówó ètùtù lẹ̀ ta ló fẹ́ rúbọ kò sí ẹ̀sìn àjòjì ti bà yé ẹyẹ Yorùbá jẹ́ ogun tí ò yẹ kó jà wá ó dẹ̀ ń jà wá níṣojú ara wa. ẹ jẹ́ ká gbọ́ míì nínú ohun tí Ifá sọ. ní orí ilẹ̀ Yorùbá la Dáúdù Ifá ilé Ifá dẹ̀ sọ fún wa pé ire lòun rí nítorí a kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ nítòótọ́ ni Ifá náà kùn ṣùgbọ́n ire là á kì í sí. Ifá kò túmọ̀ sí pé Ifá náà ò dáa. kíkùn tí Ifá yìí wá kùn ohun tó kùn sí ni ìjà. ẹ gbọ́ dáadáa o. ìjà kí lórí Ifá ó ní ìjà ara ayé àwa béèrè ara ayé bíi báwo àwa yìí náà ni ó ní bẹ́ẹ̀ ni ó ní ara ayé tóun ń sọ yìí ó ní ìjà ẹlẹ́yàmẹ̀yà lòún rí lọ́dún yìí. ẹ̀yà tí ì ṣẹlẹ̀ Yorùbá wọ́n ó kógun tira wọn wọ́n ó sì tún kógun tilẹ̀ Yorùbá. Ifá ní ṣùgbọ́n tá a bá lè rúbọ lórílẹ̀‐èdè wa yìí tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá lè ṣètùtù yìí ogun yìí ò ní jà ṣùgbọ́n tí a ò bá ṣètùtù yìí nípínlẹ̀ kọ̀ọ̀kan ogun náà máa jà o. èyí tó wá burú jù níbẹ̀ ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni pé ibi tí ń roko ogun yẹn sí kọ́ lógun yẹn máa bá wá. Ifá sọ fún wa nínú odù yìí pé
yàtọ̀ sí ètùtù tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan máa ṣe. Ọba aládé ìlú kọ̀ọ̀kan. Ọba ìlú kọ̀ọ̀kan. Wọ́n ní láti ra òbúkọ kọ̀ọ̀kan. Kán ra òbúkọ kọ̀ọ̀kan. Nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá nítorí ẹ̀mí ara wọn. Kí wọ́n fi rúbọ èṣù. Kí èṣù má bàa kù wọ́n níbò. Láì ṣe bẹ́ẹ̀, Ifá ní èṣù fẹ́ kù àwọn ọba aládé ilẹ̀ Yorùbá níbò. Èṣù fẹ́ kù wọ́n níbò, òun ló ti ń kù wọ́n níbò yìí o. Ifá ní ẹlẹ́tàn ń tan àwọn ọba. Wọ́n ń tàn wọ́n jẹ. Àwọn kan sọ pé kò sóhun tí ó ṣẹlẹ̀. Ifá ní kí a má rò pé alágbára o. Imagine how it would feel if you could learn to play worship guitar like a pro in just 10 days. Listen, I know. Buy card points and a battle pass for less. Visit the Carry First shop. Ifá ní kí babaláwo má sọ pé òun lágbára lọ́dún yìí. Ó ní kí jagunjagun má sọ pé òun lágbára lọ́dún yìí. Ẹ ṣe oúnjẹ rí bàbá. Ó ní kí ọba àdú má sọ pé òun lágbára lọ́dún yìí. Nítorí nínú ọdún yìí, àtọkùnrin àtobìnrin, ó mọ̀ ní pé nígbà tó gùn bá dé, wọ́n kà ọ́ pẹ́yìn báyìí, wọ́n máa wò ní pé kí la wá fẹ́ ṣe báyìí. Wọ́n máa wò pé kí la dẹ̀ fẹ́ ṣe. Ṣé wọn pé tó bá ṣe ogun ìbọn nìkan ni èèyàn á sá? Ogun àdá àwọn ò ní káwọ́ pẹ́yìn. Ohun tí Ifá sọ nìyẹn. Nínú odù Ifá tá a dá fún ilẹ̀ Yorùbá lọ́dún yìí àti Nàìjíríà lápapọ̀, Ifá ní ẹjọ́ kan ti lọ ráúráúráúráú. Ogun tá a ti sọ pé a ti ṣe. Tá a ti rò pé ẹjọ́ yẹn ò lè ṣúyọ mọ́. Ifá ní tí wọn ò bá ṣètùtù Ifá yìí, Ifá ní lọ́jọ́ márùn-ún èní gan ni ẹjọ́ náà máa padà dìde. Pẹ̀lú àlàyé, a sọ fún àwọn ọba ìlú kọ̀ọ̀kan pé kí wọ́n rú òbúkọ kọ̀ọ̀kan. Nínú kíkí Ifá yẹn, ó wà lórí YouTube tẹ̀ ẹ́ wà tó tẹ̀lé pé àwọn ọba yẹn wọ́n sọ̀rọ̀ gbogbo nǹkan fún wọn. Wọn ò dẹ̀ gbọ́, wọ́n fẹ́ ṣètùtù yẹn, àwọn kan tún kì wọ́n láyà bí jagunjagun pé no problem, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Àfìgbà tó gun yẹn ṣẹlẹ̀ táwọn alájagun yẹn ti ń káwọ́ pọ̀nyìn. Nígbà tó ogun yóò tí ì dé tán o. Tìbàdàn láti rí nítorí pé eléyìí tó ṣẹlẹ̀ níbàdàn, ara ogun tí bá ń sọ òun nìyẹn. Ogun tí ò ní ṣe é jà, tí ò ní ṣe é sá fún. Nígbà tí bọ́ǹbù dùbù ó kàn pa àwọn èèyàn lọ ni, kò sẹ́ni tó fẹ́ sá. Ibo náà ti fẹ́ sá. Nǹkan tó bá sọ fún ẹ, wọ́n yìnbọn pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ló ń forí pamọ́ síbì kan. Ṣùgbọ́n nígbà tí bọ́ǹbù ti dùn ó ti balẹ̀ jẹ́, ó ti bọ̀nà jẹ́. Kékeré ni ó ti rí níbàdàn yẹn o. Ìpínlẹ̀ kankan tí wọn ò bá ṣètùtù tó yẹ kán ṣe, ogun dé tán. Akàntí ẹ̀ sì rí kékeré nínú nǹkan tí Ifá sọ ni. Nítorí pé kò sọ́ba aládé tọ́rọ̀ yìí ò ní kàn. Kékeré ni ó rí yẹn torí ó ní gbogbo ọba aládé. Ó ní ogun tí ò dẹ̀ ṣe é jà, tí ò ṣe é sá fún ni. Bó bá wá wù yín ẹ gbọ́ o, bó wù yín ẹ má gbọ́. Tí Ifá rán mi bí mo ṣe bẹ̀rẹ̀ ètò yìí, mo ní rán la rán mi wá. Èmi kí mo rárá mi, àṣẹ dọwọ́ ẹni tó rán mi níṣẹ́. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan míì tí Ifá sọ. Ọjọ́ tí ogun òrìṣẹ́ jà, ogun òrìṣẹ́ sá fún, tó jẹ́ pé irúnmọlẹ̀ ló bá wọn ṣẹ́gun ẹ̀ nìyẹn. Ifá ní ilẹ̀ Yorùbá, Ifá lógun dé. Ogun tí ò ṣe é jà, tí ò ṣe é sá fún ni. Ibi ọ̀tọ̀ ni wọ́n ti ń gbérí wogun, ibi ọ̀tọ̀ lógun fẹ́ gbà wọlé. Kọ́mọ̀ ní pé ìgbà tó gun ìbá wọlé tẹ́lẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ohun tí bá ń sọ nìyí o. Ifá ní kí wọ́n mú ẹrinlá kan gẹ́gẹ́ bí màlúù kí wọ́n fi rúbọ. Ní ìpínlẹ̀ kankan nílẹ̀ Yorùbá,
ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá kò sí ìpínlẹ̀ tí ò ní babaláwo. Ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá Ifá ní ká rúbọ náà o. Bẹ́ẹ̀ ni Ifá ti ṣe wí. Ifá wá sọ wípé nǹkan tó fẹ́ burú jù nílẹ̀ Yorùbá lọ́dún yìí ni wípé gbogbo àwọn elédè mìíràn ni wọ́n wá máa kílèmù ilẹ̀ wa. Bẹ́ẹ̀ bá béèrè ìlú wo lẹ ti wá wọn ò nílẹ̀ Yorùbá. Ifá ní òun rí wípé àwọn tí wọ́n ń ṣọmọ Yorùbá fẹ́ wá kó èrè Yorùbá lọ́dún yìí ti tẹ́lẹ̀ kékeré ni o. Kódà mo sọ wípé ilẹ̀ yìí ni wọ́n ti bí wọn, agboolé wọn rèé. Àwọn elédèkedè ní bákan sọ yẹn o. Láwọn tí wọ́n ń ṣe ọmọ ìlú wa, àwọn tí wọ́n ń ṣe Yorùbá, wọ́n fẹ́ wá gbalẹ̀ lọ́wọ́ Yorùbá lọ́dún yìí. Tá a bá dẹ̀ rúbọ wọ́n ó gbalẹ̀ ìgbé o. Ifá ní wọn ó gbalẹ̀. Ó sì tún sọ fún wa wípé ogun tóun ń sọ ọ̀nà tí èèyàn ò rò ni ó gbà wọlé. Ta ló mọ̀ pé bọ́ǹbù ni wọ́n fi bọ́ ni wọ́n fi tú Ìbàdàn. Ṣáà mọ̀ pé bọ́ǹbù ni ó dún gbùà tí ó wọlé lọ bẹ́rẹ́rẹ́ tí ó pa àwọn èèyàn lọ bẹ́rẹ́rẹ́. Wọn ò ní ka iye àwọn tó pa, wọn ò ní kà síta. Ṣé iye tán ni ó paná pa ni? Díẹ̀ nìyẹn. Àwọn tí wọ́n máa kílèmù ìlú láì sọmọ ìlú ẹ tètè já bójútó bẹ́ẹ̀ o. Torí ìyẹn náà ni wọ́n ó tún fi darúdurùdu. Ìyẹn ò tí ì ṣẹlẹ̀ báyìí, àbí ká má tí ì gbọ́, àbí ká má tí ì rí. Ṣùgbọ́n ó sì ń bọ̀ wá ṣẹlẹ̀. Ilẹ̀ Yorùbá tí a dá báyìí bá ní ká rúbọ ìbọn lọ́tọ̀. Àwọn tí wọn ò mọwọ́ mẹsẹ̀ kí ìbọn mọ́kàndínlé máa bà wọ́n. Àwọn tí wọn ò mọwọ́ mẹsẹ̀. Bọ́ǹbù nínú ọdún yìí kìí ṣe pé Ifá ní àwọn mẹ́ta méjì máa dúró wọ́n hàn nípa gbogbo wọn. N tí bá sọ nìyẹn o. Kì í ibi tí wọ́n ti ń rojọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ ni o, kì í ṣe ibi tí wọ́n ti ń jà o. Ká máa rojọ́ kéèyàn máa sọ̀rọ̀ kán dẹ̀ mú pampam. Pampam. Ṣáà ní Ifá ò sọ fún wa tó? Ṣé àání Ifá ò sọ fún wa tó? Kí wá Ifá ní kì í ṣe ibi tí wọ́n ti ń jà o, kò í ṣọjọ́ ogun. Àwọn mẹ́ta méjì mẹ́ta wọn ò dúró báyìí, wọ́n sì pa méjì, wọn ò ní pa gbogbo wọn. Ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn? Ṣé wọ́n pa gbogbo wọn náà? Wọn ò pa gbogbo wọn. Ṣé bóun ló délẹ̀ tán yìí? Àwọn tí bọ́ǹbù dún mọ́ bùà, ṣé ẹ mọ̀ pé àwọn náà ò mọwọ́ wọn ò mẹsẹ̀, ṣùgbọ́n ogun mú wọn. Ẹ jẹ́ ká tètè rú ẹbọ tó yẹ ká rú. Ìpínlẹ̀ kọ̀ọ̀kan kan ṣètùtù yìí. Màálùú làwọn èyí sọ pé wọ́n dà wá sínú ìlú wa. Màálùú náà ní bá ní ká fi ṣètùtù. Ifá ló wá mọ̀ bí wọ́n ó ṣe ṣẹ́gun ogun náà. Ifá ló mọ̀ bí a ó ṣe ṣẹ́gun pẹ̀lú màálùú àwọn lóyè. Dẹ́ni Ifá yìí bá wọn tí wọ́n jẹ́ pé wọ́n ń pidán tí wọ́n fi ń lùyàn ní jìbìtì. Àwọn tí wọ́n jẹ́ ọmọ yahoo yahoo torí idán náà ni wọ́n ń pa. Ifá ní àṣírí púpọ̀ wọn máa tú nínú ọdún yìí. Bí Ifá ṣe wí nìyẹn. Ó ní ìrẹtẹ̀ ọkànràn, ó rúgọ̀kú. Babaláwo ìgbín dífá fún ìgbín, ìgbín ń ṣàwo idán pípa. Ifá ní àwọn babaláwo kan máa ń lọ sọ pé wọ́n fẹ́ máa pidán o láti lùyàn ní jìbìtì. Àwọn káwọn babaláwo gidi wọn ò ní ṣe. Kí wòlíì mọ́ ṣe o, kí àfáà mọ́ ṣe o. Ifá ń torí níbi idán pípa àṣírí yóò tú púpọ̀. Àṣírí yóò tú púpọ̀. N tí Ifá wí nìyẹn o. Ifá dẹ̀ sọ pé gbòǹgbò jẹ́ gìlà. Ó mọ̀ dígbà kíbi tí ọ̀rọ̀ tí ó ní mágùn. Torí ìgbín tó níbi tí ìgbín yẹn, ìgbín ibi tó ti tún pidán tó aṣọ bá yà mọ́ lára, àṣírí ẹ̀ tú. Níbi tí onímọ̀gùn dé, Ifá ní gbòǹgbò jẹ́ gìlà. Àwọlé oníjìgìlà dífá fún oníjìgìlà tó rò pé àyà ń yàlè mọ́hun lára.
ó wá gbọ́ ògùn lé láì mọ̀ obìnrin yẹn ò wá lọ sọ́dọ̀ àlè kò lọ sọ́dọ̀ ẹnì kankan òun fúnra ẹ̀ ló padà wá lù ú. So ẹ̀yin babaláwo tẹ́ ẹ bá ti rí Fátìmọ kì í kẹ́ ẹ sọ sí o ṣé Ifá náà ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí kì í jẹ́ bẹ́ẹ̀ o. So nílẹ̀ Yorùbá ni mo ti kọ́fá náà ráǹdì tí mo fi mọ ẹsẹ̀ kékeré tí mo mọ̀ ṣùgbọ́n ìyókù àtọ̀ ó dínú bàǹtẹ́ ibi tó ti bá àwọn babaláwo sọ̀rọ̀ gbogbo yín náà lẹ rí o ibi tó ti bọ́ lọ́sùn sọ̀rọ̀ gbogbo yín náà lẹ rí o ẹ mọ́ bára yín já o ẹ mọ́ bára yín já o àwọn ẹni bí Ifá ti sọ bá ṣírí wọn fẹ́ tú àwọn tí ń fawó parọ́ tí ń ṣàwo lábẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ ń sọ pé wọn ò fẹ́ àwo Ifá nínú ọdún Ifá láṣìírí wọn máa tú púpọ̀ o ara ẹ̀ ní ìgbín tó ń ṣàwo dán pípa o aṣọ ẹ̀ padà já ní o àwo àwọn ẹni ibi yóò tú nínú ọdún yìí o àbọ̀rú o. nǹkan tí Ifá ń gbìyànjú láti sọ fún wa níbẹ̀ yẹn ni pé àwọn kan wà tó jẹ́ wípé Yorùbá ni wọ́n wá máa pretend wọ́n wá máa gbìyànjú láti ṣe bíi àwọn atọ̀húnrìn wá láti wá ja Yorùbá ara wọn lógun àṣírí gbogbo wọn máa tú ni o. Ifá ní ìgbín tó ń ṣàwo idán pípa ó máa yára padà sí nǹkan míì bí ẹni pé kì í ṣòun bẹ́ẹ̀ òun ni Ifá ní gbogbo wọn lòun ṣetán láti tú àṣírí wọn ṣùgbọ́n ó ní àwọn ètùtù tá a gbọ́dọ̀ ṣe nílẹ̀ Yorùbá ká lè ṣẹ́gun. Ìtorí ohun tí mo ṣe padà gbé fídíò yìí jáde ni pé àwọn kan ń béèrè wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń ṣe àárí àwọn babaláwo tó lè sọ fún wa ni ṣé bí a ti dìde tá a ti sọ nígbà tẹ́ ẹ béèrè pásítọ̀ wo ló dìde tó sọrú eléyìí àfáà wo ló dìde tó sọrú eléyìí fi yé wa pé ọ̀dọ̀ àwọn ọ̀rúnmọlẹ̀ ni òtítọ́ kù sí. Asọ́dùgbẹ́ ẹ̀ ní ṣíà ẹ̀ ní láìkẹ́ ẹ̀ ní ṣíà ní ṣíà ẹ̀ sáwọn èèyàn tó yẹ kẹ́ ẹ ṣíà ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ló ní ọba ní fámìlì ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ olóṣèlú tó jẹ́ pé ó yẹ kó go viral kí wọ́n gbọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn pásítọ̀ ni wọ́n sọ̀rọ̀ pé ẹ gbààwẹ̀ ọjọ́ mẹ́ta o gbogbo yín ẹ máa gbààwẹ̀ ni ẹ máa gbà àwẹ̀ tí ò gbè yín tí ò ṣe nǹkan kan láyé yín ẹ jẹ́ ká tún gbọ́ mi then káyàn má gbé mọ́gùn kán má gbé mọ́gùn lé obìnrin ẹ má dẹ̀dẹ̀ páńpẹ́ Ifá ń ṣàlàyé pé àwọn ká fẹ́ dẹ páńpẹ́ de ara wọn tó dẹ̀ jẹ́ pé àwọn fúnra wọn náà ni wọ́n kó sí ẹ má dẹ páńpẹ́ dọmọ ẹnì kejì ẹ̀yin Yorùbá àwa Yorùbá. fàyín mọ Ifá ní àwọn ọba tí wọ́n ní wọ́n kọ́ ti ṣẹ̀ṣẹ̀ lẹ̀ Ifá ní ibi tí nǹkan ó ti kọ́kọ́ mú wọn nínú ọdún yìí lókù àtẹ̀pọ̀n wọn. ó ní nǹkan ọmọkùnrin tí Ifá wí nìyẹn. ní nǹkan ó ti mú àwọn ọba lọ́dún ibi okú àtẹ̀pọ̀n wọn ò bá tún gbọ́. ní nǹkan ó ti kọ́kọ́ mú àwọn ọba tí wọn ò fẹ́ ti ṣẹ̀ṣẹ̀ nínú ọdún yìí. Ifá tún wá jẹ́ kó yé wa báyìí pé àwọn ọba tí wọn ò bá gbọ́ pé nǹkan ọmọkùnrin wọn ní nǹkan ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n láti pé kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ làwọn irúnmọlẹ̀ ti dé. òun rí ọba kí wọ́n rúbọ kí igbákejì má bàa di wípé òun ni ó gbapò igbákejì tí ó gbapò òun náà yóò tún fi ẹ̀mí ara rẹ̀ di tí ò bá múra. Gómìnà kan kú gómìnà mìíràn dé kí a múra sí pírẹsidẹ́ǹtì wa kí pírẹsidẹ́ǹtì wa má bàa lọ ká má bàa mú ẹlòmíì sípò pírẹsidẹ́ǹtì kó tó dẹ̀ mí. kó tó dọ̀dún tó ń bọ̀ ní mí. kọ́mọ̀dì ibẹ̀ ẹni tí wọ́n tún fi sípò náà
kó mọ̀ di pé òun náà yóò tún ṣubú. Ifá wa tún tẹ̀síwájú tó bá lẹ́ni tí ó ti ṣubú lórí ipò tí igbákejì rẹ̀ wá gorí ipò yẹn kẹ́ni náà sáré tètè ìyẹn igbákejì kóun náà mọ̀ bá a ti bẹ̀ lọ kó mọ̀ di pé wọn ò ní jẹ́ kó ṣepò náà tán. ìyẹn sọ̀rọ̀ bá àwọn tí wọ́n jẹ́ pé olórí ti kú àtẹ̀lé wá dórí ipò. Àwọn ọba tó jẹ́ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá bí ọba Ìbàdàn kó gbìyànjú kó ṣètùtù rẹ̀ ó ṣe pàtàkì. Àwọn olóṣèlú àwọn tó bá wà nípò aṣáájú olórí pátápátá kí wọ́n ṣètùtù yẹn tí wọn ò bá ṣe kí nǹkan mọ́ ṣe wọ́n kó má jẹ́ pé igbákejì ni wọ́n fi rọ́pò igbákejì yẹn náà ò tún ní pẹ́ lórí ipò náà. Ifá ní ibi tí wọ́n ń pè ní bí wọ́n ṣe kọ́ mi nífá ni mo ṣe pè ní Ìníṣà o but ibi tí wọ́n ń pè ní Ìníṣà a ò kú kí wọ́n rúbọ káwọn tí ìṣà wọn náà nílẹ̀ kán mọ̀ bá àgbàlẹ̀ wọn lọ ráúráú. Àkọ́kọ́ ilẹ̀ Yorùbá lápapọ̀ kí a rúbọ kí a má bàa gba ohun tó jẹ́ tiwa mọ́ wa lọ́wọ́ pátápátá. Tẹ́ ẹ bá gbàgbé nígbà tí a kifá kan ọba Gbàgùrá tí mo kifá kan ọba Gbàgùrá ní ọdún tó kọjá mo ní lórí nǹkan ìní mo ní kó mọ̀ di pé òun ni wọ́n máa pa sí kó mọ̀ di pé ó máa kú kò ju ọjọ́ kẹrin tí kábíyèsí ń kú o ọjọ́ kẹrin ni ó kú ọjọ́ karùn-ún làwọn á gbọ́ pé ó kú kò dẹ̀ ṣàìsàn nítorí pé Ifá sọ̀rọ̀ dórí Gbàgùrá la ṣe kifá yẹn débẹ̀ ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ jọba kò tí ì pọ́dún 4 àbí 5 kò tí ì pọ́dún 3 gan bó ṣe sọ nígbà yẹn. Now ẹni tó bá jẹ́ bí ọba lórí Ìníṣà kán tètè ṣètùtù bẹ̀ ìkíní ìkejì ilẹ̀ Yorùbá kán ṣètùtù ohun tí Ifá wí ni mo ń sọ mi ò mọ̀ Níṣà Gbàgùrá yẹn mi ò kódà nínú Ifá níbi tí mo ti kifá Gbàgùrá yẹn mi ò mọ ìlú yẹn sójú fúnra mi kódà mi ò mọ ibi tó wà lẹ́tà ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọ̀nà Ògùn state báyìí ni ó wà so kẹ́ ẹ tètè gbọ́ ohun tí Ifá wí ni o ríran ni wọ́n rán mi wá o èmi kọ́ ni mo ránra mi àṣẹ dọwọ́ ẹni tó rán mi níṣẹ́. Ifá ní ogun tó òun rí tó ń bọ̀ yìí Ifá ní ogun tí kò ṣeé jà tí ò dẹ̀ ṣeé sá fún ni. Ifá ní níbi tó ṣe dé àwọn kan ó fẹ́ gbìyànjú láti ṣètùtù yìí àwọn kan tún máa sọ fún wọn pé ẹ má wọrí jàre kò sí nǹkan kan. Tẹ́ ẹ bá gbàgbé Ifá tún jẹ́ kó yé wa pé nígbà táwọn kan bá tó wù wọ́n lọ́kàn pé kí wọ́n jẹ́ ká ṣètùtù náà pé àwọn kan á tún sọ pé ẹ má wọrí táwọn ọba yẹn ò fi ní ṣe tógun yẹn á fi jà wọ́n nítorí pé ogun yẹn Ọlọ́run mọ̀ fẹ́ fi jẹ wọ́n níyà ni. Ifá ní kí a sọ fún olórí orílẹ̀-èdè yìí Ifá ní òun rí nǹkan bí àrùn inú ṣùgbọ́n nígbà táàrùn inú náà bá fẹ́ ṣe wọ́n yóò máa mú òtútù mọ́ wọn. Ó ní Ifá sọ wípé yóò máa gbòkùkùkù àwọn máa wò wípé ṣé ó dẹ̀ máa àwọn máa wọ́gbọ́n dá sí ṣùgbọ́n kó má jẹ́ pé ibẹ̀ ni ó gbà lọ àní kíbẹ̀ yẹn kó má dìgbà akífá mọ́ wọn. Ó ní ènìyàn ń gbòkùkùkù kíkú léwébèbí ń kú lọ ìyẹn kákìbẹ̀ káfìtì. Ìyẹn lọ àbọ̀ sórí mi. Ifá wá sọ pé nílẹ̀ Yorùbá ó ní a ò láláfẹ̀yìntì ẹyọ kan báyìí. A dẹ̀ fẹ́ gba Yorùbá land. Ó ní ká tètè padà sílé ká lọ fẹ̀yìntì Ọ̀rúnmìlà ká fẹ̀yìntì Ifá ká fẹ̀yìntì àwọn irúnmọlẹ̀ wa. Ó ní ọba tí wọ́n fi lẹ̀ dè ó ní wọn ò já láfẹ̀yìntì fún wa o
Ọ̀rúnmìlà ní òlògbò ń lò mo ní òlògbò ń lò bára àgbọn nìrègún. Ó ní tí igbá bá so lóko tí ò bá fẹ̀yìntì ó ní òlògbò yóò lò. Ọ̀rúnmìlà ní bí kákámesí bá so lóko tí ò bá fẹ̀yìntì èso elégédé ni wọ́n ń pè ní kákámesí. Ó ní tó bá so lóko tí ò fẹ̀yìntì ó ní òlògbò máa lò ìyẹn ni pé òyì yóò gbé. Ó ní àwa Yorùbá fẹ́ dá dúró ó ní ṣùgbọ́n àti ìlàlá fẹ̀yìntì. Ó ní òlògbò ń bọ̀ wá lo àwọn tí àwa tá a sọ pé a fẹ́ dá dúró. Ó ní àfi kí a padà ká lọ fẹ̀yìntì fá dáadáa ká fi ẹ̀yìn tí rún mọ́lẹ̀ wá tí òlògbò mọ́ bá a lò wá. Ifá gbé bẹ́ẹ̀ ó gbé tì. Ṣé ẹ rí i pé ó tún sọ̀rọ̀ kan àwọn tí wọ́n ń ṣe Yorùbá Nation. Ó ní bẹ́ẹ̀ ó lẹ̀ tẹ̀lé rúnmọlẹ̀ lọ́nà tó tọ́ àti tó yẹ. Ó ní ẹ̀dẹ̀ ń sọ wípé ẹ fẹ́ dá dúró. Ó ní òlògbò ń lò yín lọ́wọ́lọ́wọ́ gan. Ó nítorí pé wọn ò ní jẹ́ kó ṣeé ṣe ó máa fì yín nítorí pé ẹ ò rí ní backbone kankan. Àwọn ọba tó yẹ kó tún jẹ́ backbone àwọn gan òlògbò ń lò wọ́n because àwọn gangan ò ní backbone. So n tá a lè ṣe lórí ìyẹn ni pé kí gbogbo wa padà sílé ká lọ fẹ̀yìntì àwọn rúnmọlẹ̀ wa ká bọ wọ́n bó ṣe yẹ ká bọ wọ́n ká ṣe gbogbo orò tó yẹ kán ṣe pé. Ó ní eléyìí ọba ló bá wí. Yóò kan gómìnà yóò kan pírẹsidẹ́ǹtì yóò kan ọba aládé. Ifá ní gbogbo ọ̀dọ́ lọ́kùnrin bí ó bá ṣeé ṣe kí wọ́n má jẹ́ kí wọ́n máa gbé nǹkan ọmọkùnrin wọn sẹ́nu nínú ọdún yìí bá dáa o. Òótọ́ ọ̀rọ̀ a sì dàbí ìsọkúsọ. Ìyẹn báyìí ti ń ṣe díẹ̀díẹ̀. Obìnrin kan wà báyìí tí wọ́n sọ fún mi ni mi ò tiẹ̀ rí fídíò wọn. Wọ́n ní níṣe náà básùn tán mú nǹkan wọ́n lókùnrin ń padà kú. Wọ́n ti sọ yẹn fún mi. Àwọn tí wọ́n bá ti wá jẹ́ pé àwọn náà ti wo fídíò yẹn káwọn náà jẹ́ kí a mọ̀. Kì í wá àṣeyọ kan ní ó fẹ́ ṣẹlẹ̀ nítorí àìṣètùtù ni o. Bí wọ́n bá ṣètùtù Ifá yìí bí wọ́n ń gbé sẹ́nu bí wọ́n ń kó gbogbo ẹ̀ sẹ́nu náà kò ní wun ẹnì kankan. Ẹni tó bá wá lágbára tó ṣètùtù ẹ̀ fúnra ẹ̀ kò ní wun kò ní gbajà ń tiẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Bá rúbọ a gbọ́dọ̀ rúbọ ní lágbára lọ́wọ́ fáàrù. Ifá ní ọba Ọ̀yọ́ Aláàfin bí wọn ò bá múra ẹni tí yìí sọmọ ìlú yẹn ni wọ́n fi jọba. Ohun tí Fátèmi sọ fún mi Ìrẹtẹ̀ Ńláràn ló sọ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹni tí yìí ṣe ọmọ ilẹ̀ wa kó má jẹ́ pé òun ni ó padà máa ṣe olórí fún wa nílẹ̀ Yorùbá láìpẹ́ ní gbogbo ọ̀nà. Ohun tí Ifá wí nìyẹn o. Lórí ìyẹn báyìí àlàyé ń bọ̀. Ogun gbogbo àgbáyé ń bọ̀ o. Ogun gbogbo àgbáyé tó jẹ́ pé gbogbo àgbáyé ni ó jà. Ìyàn ń bọ̀ tẹ́bi á pa wọ́n nílẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. Ẹ jẹ́ ká ṣe tutù yìí o. Ẹ jẹ́ ká ṣe tutù yìí o. Babaláwo máa rẹ́rìn-ín kí Ifá ni o. Ó dìgbà tí Ifá bá ṣẹ
kan tó mọ babaláwo. Ẹ jẹ́ ká ṣètùtù yìí. Kò sí bí ìyà ṣe máa dé sórílẹ̀-èdè kan tẹ́nìkan máa sọ pé òun ò jẹ níbẹ̀ o. Èmi ò fẹ́ jìyà ń tèmi. Ilẹ̀ Yorùbá lápapọ̀, ẹ̀yin ọba aládé, ẹ̀yin gómìnà, bí ẹ ò ṣètùtù yìí, èmi máa ṣe. Ṣùgbọ́n tó wà ńbẹ̀ ni pé mi ò ní fẹ́ kí n gbé ètùtù, ká gbé ètùtù máa láàrin ìgboro lọ, kẹ́nìkan wá sọ wípé òun ò fẹ́ kó gbé ètùtù kan sílẹ̀ láàrin ọjà, òun ò fẹ́ kó gbé ètùtù kan sílẹ̀ lóríta mẹ́ta. Ìyẹn ni mo ṣe fẹ́ dúró pé ká kọ́kọ́ rí ìsàpẹ́ ohun tí Ifá sọ, ká mọ̀ pé kì í ṣe pé babaláwo ro orí àbí pé òun kàn mú láti inú ọpọlọ. Ifá la dá, bá a ṣe dáfá náà ó wà lórí YouTube. Odidi program kan ni mo fi ìdáfá yẹn ṣe. Bá a ṣe tún wá kì í, ó wà lórí YouTube. So kíkì ẹ̀ ni ẹni mo ń rọra sọ fún yín. On the 6th January la dá Ifá yìí tá a dẹ̀ kí Ifá náà. Ìgbà tí network ò dáa, mo wá download ẹ̀, mo wá padà post ẹ̀. So òun la dẹ̀ ti rí yìí tí Ifá náà sì ti ń ṣe. So kò pẹ́ kò jìnnà Ifá ti ń ṣe bí ìlámọrẹ. Ifá nígbà tó kù Ifá dé, Ifá ní gbogbo àwọn olórí ogun, ọ̀gá lórí ọ̀gá pátápátá ti jagunjagun army ṣe ni ó máa wò ó, kò ní lè ṣe nǹkan kan o. N tí Ifá mi sọ fún mi ni mo sọ yẹn o. Ọ̀gá àwọn ọlọ́pàá aláṣọ dúdú àti aláṣọ ṣe ni ó máa wò ó. Wọ́n máa wòrán mi. Ọ̀gágun tí wọ́n èyí jẹ́ kankẹ́rù wọlé ṣe ni ó máa wò ó. Ìran ni gbogbo àwọn alájagun máa wò. Wọ́n máa wò báyìí ni. Kí la fẹ́ ṣe báyìí? Wọ́n wá máa béèrè pé kí la fẹ́ ṣe. Ṣé ẹ gbọ́ ohun tí Ifá sọ? Ifá ní àwọn alájagun tó bá ti di àkókò tó gun yìí bá dé, wọ́n ó gbébọn wọn báyìí, wọ́n á gbé dání báyìí. Wọn ò ní lè lò ó. Ogun á dẹ̀ máa jà lójú wọn. Eléyìí tó ń lo ọfà, eléyìí tó ń lo ohun tó ń fi sáfẹ́fẹ́, kò ní lè lò ó. Nítorí wọ́n kàn máa wòran báyìí ni. Kí náà wá fẹ́ ṣe báyìí? Irú ogun bẹ́ẹ̀ ló ti dé sí Ìbàdàn yẹn. Ta ná fẹ́ mú? Lè mọ ẹni tó jagun, rẹ́ni tó ṣe nǹkan náà. Wọ́n máa wò ní. Ara ogun ló ṣẹlẹ̀ lémùrè, tí wọ́n kó àwọn ọmọ iléèwé, tí wọ́n kó wọn lọ. Wọ́n kó wọn lọ. Dráìvà àwọn wọn pa, wọ́n padà tú àwọn ọmọ yẹn lẹ̀. Káàkiri ẹ̀dúpẹ́. Òrìṣà kan wà ní ìlú Èmùrè tó jẹ́ pé gbogbo àwọn ọmọ Èmùrè náà mọ̀ pé òrìṣà ẹ̀rù bí wọ́n bá bọ òrìṣà ẹ̀rù yìí, ogun yẹn ò ní jà wọnú Èmùrè. Ṣùgbọ́n Jésù sí ìṣọmọ ìlú wa tá a mọ̀ rí, ṣọ́ọ̀ṣì máa yí gbogbo ìlú ká. Àárín ṣọ́ọ̀ṣì ni wọ́n gbà wá jagun. Ẹni tí bàbá yín tẹ́ ẹ̀ pè ní ọjọ́ tẹ́ ń jẹ tẹ́ ń mu, á wá dọjọ́ ogun ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ṣé ogun tó wà ní kíní ṣé kò ṣe dáàbò bò wọ́n? Ẹ pé ni ẹ rántí ẹ̀ nígbà tẹ́ ń jẹ gbádùn. Yorùbá, ẹ ronú lẹ́ẹ̀kan sí. Ẹ ronú o. Ọjọ́ márùn-ún èní ẹ kọ sílẹ̀. Èní ni 6. Mo ti ẹ̀ dárúkọ. On 10. Láàárín èní sí on 10.
Ifá ní ọ̀rọ̀ ẹjọ́ kan wà tí wọ́n ti pa mọ́lẹ̀, ogun kan wà tí wọ́n ti pa mọ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n rò pé kò ní í gbérí. Ifá ní lọ́jọ́ 5 èní ni ó dìde. Bí wọn ò bá ṣètùtù Ifá yìí bí Ifá ṣe wí nìyẹn tó wù. Tá a bá rántí on the 6th sí on the 10th, Ifá dẹ̀ sọ wípé lẹ́yìn on the 10th ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rí gbogbo nǹkan tí òun sọ yìí. 10th of January ńlógún ti wọlé sílẹ̀ Yorùbá padà. Bẹ́ẹ̀ ni, ní líle gidi ni o, tán bẹ̀rẹ̀ sí ní ń bá wa jà padà nítorí pé a ò ṣètùtù yẹn kán má lè wọlé ká paná ogun yẹn. Wọ́n ti wọlé báyìí, gbogbo nǹkan tí Ifá ní kó mọ́ wù gbogbo ẹ̀ ti wù báyìí. Ó wá kù tá a bá rí nǹkan tá a lè fi sára nǹkan tó wù náà kó kẹ̀ mọ́lẹ̀. Wọ́n ní ká ní ẹ̀kọ, wọ́n ní ká ní àkàrà, wọ́n ní ká ní ẹ̀rìnlá, wọ́n ní ká ní òkété, ó lè tó 2 ó lè tó 3, wọ́n ní ká ní ọ̀gọ̀ iyọ̀, ọ̀rọ̀ epo, wọ́n ní ká ní kí a fi ṣe ètùtù. Ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan màlúù kan fi sí o, ìpínlẹ̀ stéètì kọ̀ọ̀kan ní o, ẹ̀kọ lọ́pọ̀, àkàrà lọ́pọ̀, òkété lọ́pọ̀, ẹ̀rìnlá màlúù kọ̀ọ̀kan ní stéètì kọ̀ọ̀kan ní o. Á dẹ̀ wù wá pé kí wọ́n ṣe o, kí wọ́n ṣe o. Nígbà tí a ń ṣe recording ní ìdáfà yẹn lọ́wọ́, orí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kan wọ́n wá yà wá nígbà tí ẹnìkan máa lọ sí abẹ́ ẹbẹ̀, ó lọ comment, ó ní arákùnrin ìfẹ́, ó ní ó ń lé popularity. Àwọn àlejò tí wọ́n ń ṣiṣẹ́ lọ́dọ̀ wa, àwọn ni wọ́n mọ̀ bí ó ṣe máa ń pẹ́ ká tó dá wọn lóhùn tó, ká tó wá sọ wípé àlejò ni mò ń wà, àlejò ni mò ń wà. Rárá, kí ìlú má bàjẹ́, kí ìlú má dàrú, òun lèmi ń lé. Kí gbogbo ẹ̀ kó dáa, òun lèmi ń lé. Ṣé mi gan rójú tàlejò? Ṣé mo rójú tara mi gan? Débi pé mo ń wá pé mo popularity ni. Níbi tọ́lọ́run ṣe dé yìí, kì í ṣe pé Ọlọ́run ò jẹ́ ká tọrọ jẹ o, Ọlọ́run ò jẹ́ ká tọrọ jẹ. Bó bá wù yín ẹ ṣe, ìwọ̀nba tẹ́mi lè ṣe èmi á gbìyànjú ẹ̀ máa ṣe. Kì í sì ṣe pé mi ò rẹ́ni pè mí o pé bàbá bó o la ṣe fẹ́ ṣe. Arábìnrin kan pè mí, ọmọ awo ni, ó ní ẹ jẹ́ ká sọ̀sówó pé òun máa pe àwọn kan pé kán jẹ́ ká ṣe nǹkan yìí. Mo ní ẹ gbọ́, bẹ́ẹ̀ bá fẹ́ ṣèrànlọ́wọ́, ẹ fẹ́ fún olúwo yín lówó kun, ọ̀tọ̀ ni. Mo ní torí pé nígbà tẹ́ ẹ bá sọ pé ẹ jẹ́ kí àwọn èèyàn dáwó, bí wọ́n bá dá 200,000, 300,000 or 500,000, níbi táwọn babaláwo míì ti máa gbọ́ àti àwọn míì, wọ́n sọ wípé ṣe ni ọba ẹ̀ láfi mẹ́sẹ̀jì ẹ̀yẹn tó lọ fi wọ́ owó lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì. Mo ní ìdí èyí mi ò fẹ́ nǹkan tó lè bà mí lórúkọ jẹ́. Ọmọ awo mi ọkùnrin kan náà tún dìde, ìyẹn tiẹ̀ sọ wípé gbogbo bó bá ṣe máa jẹ́ pé n tó tágbára òun bá ká pé òun náà máa fi kún. Létà wọ́n tún sọ wípé bàbá nígbà tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ báyìí, ẹ jẹ́ ká pe àwọn ọmọ Yorùbá labroad. Mo ní rárá o, ẹ má pè wọ́n, nítorí pé mi ò fẹ́ bà lórúkọ jẹ́.
wọ́n lè ní ẹ̀rí pé ó ṣẹ̀ṣẹ̀ ralé kan owó wọn yẹn ló fi ralé gbogbo owó tí wọ́n bá kó lẹ̀ bóyá ẹgbẹ̀rún 8 ni àbí ẹgbẹ̀rún 10 tí wọ́n dá ní $1 $10 kán mọ̀ bá a sọ di ọ̀ràn mọ́ mi lọ́rùn. So bó bá wá ní àwọn tí wọ́n mọ̀ pé wọ́n lè kówó fún kankan ra nǹkan ètùtù ìyẹn ọ̀tọ̀. Bó bá sì jẹ́ pé ìjọba ló fẹ́ ṣe kán jẹ́ ká tètè ṣe. Bí wọn ò bá wá lágbára láti ṣe, ohun tí mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí ni pé kẹ́nìkẹ́ni má dí mi lọ́wọ́. Tá a bá fẹ́ ṣe ètùtù yìí, afẹ́ni tó bá wù pé kí àwọn tán bá fẹ́ máa kú lọ kán máa kú lọ. Ifá yìí àkítán tẹ́ bá lọ wo fún fídíò kò yọ babaláwo sílẹ̀ o. Díẹ̀ mọ ọmọkùnrin ò tó, díẹ̀ ọmọkùnrin ò tó, díẹ̀ ọmọkùnrin ò tó. Nítorí pé àwọn tí wọ́n jẹ́ elédèkedè yìí ní bí ọdún 10 sẹ́yìn ni wọ́n ti ń wá ayẹta tó gbóná. Ní bí ọdún 10 sẹ́yìn, ọdún 10 15 years ago ni wọ́n ti ń wá sí Òṣogbo ni wọ́n sọ pé òyìnbó wọn ò gbowó kalẹ̀. Wọ́n ń ṣe l'Àbújá, wọ́n ń ṣe l'Èkó, ṣùgbọ́n mi ò mọ ibi tó ti ń ṣe gangan. Ẹni tó bá láyẹta tó dájú yóò wá test ẹ̀, tó bá ti ṣiṣẹ́ wọ́n á fún ní 10 million. Àwọn míì 1 million náà gbélé ìgbà, àwọn míì 5 million. Wọ́n á test ẹ̀ pẹ̀lú ìbọn táwọn ti rẹ tó jẹ́ pé kò sí nǹkan tí ò lè ràn. So eléyìí tán bá wá rí pé ayẹta yẹn dájú, wọ́n ò sanwó fún, ṣùgbọ́n wọ́n padà lọ pa ẹni yẹn lọ́nà míì because wọ́n mọ̀ pé àwọn fẹ́ kógun jalẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ kọ́kọ́ fẹ́ ba gbogbo nǹkan tí ò ní jẹ́ kán rí ogun yẹn jà. Wọ́n kọ́kọ́ fẹ́ bàjẹ́. Eléyìí tó ná fún ọjọ́ tòní. Ẹni tó bá ní ìbéèrè tó sì wù pé kó bá wa sọ̀rọ̀, wọ́n lè lọ sórí Google kí wọ́n tẹ Ọba Ẹ̀là Ifá nọ́mbà àbí Ọba Ẹ̀là nọ́mbà lórí Google. Á gbé nọ́mbà tẹ́ lè pè wá sí, á gbé jáde. Ẹ ṣeun púpọ̀.